ẹ̀yin tèmi mo fẹ́ kí ẹ wo ohun tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí kí ẹ fi ṣe àríkọ́gbọ́n wípé a máa ń dúró tì ní lọ́jọ́ tí ó bá le ni. Ẹ wo bí àwọn kìnìún yìí bí wọ́n ti rọ̀gbà ká ejò tí ó so mọ́ ìkan nínú wọn. Bí ó tilẹ̀ jẹ́ pé ejò náà ò gbà, ó bá wọn jà á tán àfìgbà tí ẹ̀mí bọ́ ní ara kìnìún tí ó kó sí páńpẹ́ rẹ̀ yìí. Ẹ ò rí kìnìún náà ti dágbére fáyé. Ó mà ṣe o. Ìkà lọmọ ejò. Ó pa á tán kí ó tó túra rẹ̀ sílẹ̀ kúrò lára kìnìún náà. Ṣùgbọ́n ọ̀kan nínú àwọn kìnìún yẹn sọ pé ó lè lọ, ó lè ṣe léyìí kó wá jẹ́ gbé rárá, ó lè múra, ó lè mú jẹ. Kìnìún náà gbà tí níbi tí àwọn yòókù ti ń dárò ẹni wọn tó lọ. Ọ̀kan nínú àwọn kìnìún yẹn má ti tẹ̀lé ejò náà lọ. Ó tẹ̀lé lọ sí ibùgbé ẹ̀. Ó bá a fà, ó ní rárá ó lè lọ bẹ́ẹ̀, jáde sí mi, jẹ́ kí a mú ojú ajé kò ní sọ, jẹ́ kí àjọ náà tán bí owó. Ejò náà ní wọ́n ló lórí láyà nínú wọn láti tẹ̀lé mi, màá fojú ẹ̀ rí màbo lónìí. Àwọn méjì kò sí ìjà. Ẹ rí kìnìún yẹn tẹ̀lé o. Ṣé wálé arọ ni ò wálé o, ní kò yí ò sinmi ogun ni. Kìnìún yìí ní irú àrífín wo leléyìí kí ọmọ ejò kí wàá mú ìkan nínú wa lọ bẹ́ẹ̀ kí ó sì tún yan padà wọ inú ọ̀dàn lọ, kò ní ṣẹlẹ̀. Kìnìún náà ń gbìyànjú ṣùgbọ́n ejò náà ò gbà fún o. Ẹ wò ó bí wọ́n ṣe fìjà pẹ̀ta. Ó ga o. Ẹ̀wọ̀n kan ikú wọn ń dẹ̀dẹ̀dẹ̀, dẹ̀dẹ̀ náà ń dẹ̀kú. Àwọn kìnìún tó kù ti rọ́dé o, wọ́n ti rọ́dé. Tẹ́ bá ń gbọ́ ó ń ya bọ̀, àwọn eléyìí yadé ni o. Wọ́n wá dóríká ejò náà, wọ́n yípo ẹ̀ níwájú lẹ́yìn lọ́tún lósì, wọ́n bá a fà á. Ẹni mẹ́wàá ń wọ́ ẹ lọ. Òní o jẹ́ńtù tó o bá ṣe jẹ́jẹ́ ńkọ́ láàrin ọ̀pọ̀ èèyàn. Ẹ wò ọ̀kan nínú àwọn kìnìún yẹn padà mú un ní ọrùn. Àwọn yòókù náà wọ́n wá ń bù ní abada. Wọ́n mú un lékèríkèrí. Àwọn náà gbẹ̀san lára ẹ̀. Wọ́n rí i pé àwọn mú un balẹ̀. Wọn ò jẹ́ kó fi ìyà jẹ àwọn gbé. Wọn ò jẹ́ kó pa ara wọn lápàgbé. Bí ó ti yẹ kí ọmọ adáríhun náà máa ṣe nìyí o. Kí a máa dúró tira wa lọ́jọ́ tó bá le. Kí a má gbà kí ẹ̀dá kan kí ó fi ìyà jẹ wá lájẹ̀gbé. Irú èyí tí Iran